okú ọdún okú ìyèdùn o ẹ̀mí rẹ̀ yóò sọ̀pọ̀ rẹ̀ okú ọdún láyé mo ní Àríkẹ́ wọn mọ̀ kì í bá òun dáadáa Olúwa Darasimi ọmọ ọ̀kan tí máa ń sọjọ́ bìlò ní àtótó arére ìgbà ọdún kan mọ̀ ní ọjẹ́ o Àríkẹ́ o ọmọ kékeré ní akọ́lọ́hún bá mi dà ọ́ lágbà sí dáadáa kórìjọ gbó àgbo ewu ntọ́ ẹ àdàgbà ọmọ nítòsí o jẹ́ ń wá bọ̀ relé bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀ṣà sọ̀rẹ́ o Ìjẹ̀ṣà sọ̀rẹ́ ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà tẹ̀mí lẹ́wọ̀n òpèrè níwá jíjọlá ló mọ bá wá jẹrẹ ẹni lọ ọmọ olóbì kan wọ́wọ́ ti wọ́ ọmọ olóbì kan wọ́wọ́ ti wọ́ ọmọ olóbì tó wọ́ ti pẹ̀tù èyí tó bá dá ẹni wọ̀ sínú ẹni èyí tí ò dá mọ́ wọ̀ sínú ẹran kó mọ́ rí oúnjẹ mo ní ó Ìjẹ̀ṣà sọ̀rọ̀ mọ́ gbá mi gbọ́rọ̀ ẹnu mi dáadáa ogun torí káwọn lọ rè é jà Haúsá ogun torí òbí ọjà Ìjẹ̀ṣà o jẹ́ ń bọ̀ relé yeye tó bí ọlọ́mọ kò nírọ́ nínú jẹ́ ń bọ̀ relé yeye rẹ̀ dáadáa o mo ní ọmọ ń bọ̀ jẹ́ ń bọ̀ relé yeye tó bí orí kìíní sọ. Ìkìrùn ẹ má wọrí máa kọ̀ tẹ̀. ṣé kí ni mo ṣe lọ wọ́n máa join ẹ̀. kódà àwa gan yìí dákẹ́ lẹ́yìn náà pariwo látàrọ̀ tẹ̀sírí tí ń pariwo ń bì ó yájà ń bo níjà Ìkìrùn àgùnbẹ́. jẹ́ ń bọ̀ relé yeye tó bí ọlọ́mọ Ìkìrùn àgùnbẹ́ onílẹ̀ òbí ọmọ onígbó àtàrẹ o ọmọ ìrèrè tí mú kí n rogun ìrèrè tí mú kí n rọ̀ṣà ìrèrè tí mú kí n dùn gbọ́gbọ́nlé bàbá tó bí ọlọ́mọ wọ́n ní ọmọ mẹ́rí ọmọ mẹ́jẹ ọmọ mẹ́fọ́hùn ọmọ mẹ́tì ẹ̀ gbọ́ rárá ìní múlẹ̀ oníkìrùn ní ọ̀dà mi lójú ọjọ́ kìíní ọjọ́ níjẹ́ wọ́n ní ọjọ́ kìíní ọjọ́ níjẹ́ o wọ́n ní bàbá ń bọ̀ ní kọ́lélé wọ́n ti láàgbọ́dọ̀ mọ́kọ́ lọ́wọ́ mo ní àpáta ńlá lọ́gbàlẹ̀ nílé bàbá tó bí yín lọ́mọ Ìkìrùn àgùnbí ọmọ onílẹ̀ òbí ọmọ onígbó àtàrẹ mọ pẹ́ta lónìí igi ọkọ ọdún wùmí àrà lónìí mọ kí ọfọjọ́ bí rẹ yeye rẹ alálùbáríkẹ́ ẹni rẹ ní ìyá rere tí wọ́n jẹrẹ fọmọ lónìí oko oríkádùn pàṣẹ ìsàmọ́dún nínú owó nínú ọlá nínú ẹ̀mí gígùn àìkú tí má ṣe balẹ̀ ọ̀rọ̀ ara kórìjọ pẹ́ láyé.